Mrs. Olúwatósìn Abigail Simon, gbogbo òṣìṣẹ́ Honeyland Montessori Agídìngbí ní ajẹ́tẹ̀fì láti fi qualify yín hardworking, lover of God, beautiful, lovable, respectful, amiable, humble and funny. Ìjíǹjí mi lówùúrọ̀ tòní o, àwọn òṣìṣẹ́ Honeyland Montessori School ló pè mí sórí aago wọn ní Òkè Ayọ̀dákun. Wọ́n bá wọn kí ọ̀gá rere tó ṣọjọ́ ìbí, Olúwatósìn aya Abigail Simon. Ọkọ ọdún ẹ̀mí rẹ̀ aṣọ́pọ̀ rẹ̀, ọdún yìí ó ọdún ìgbéga, ọdún yìí ó ọdún ìtẹ̀síwájú, ọdún yìí ó ọdún ìfọ̀kànbalẹ̀, ọdún yìí ó ọdún ìṣerere. Oge ayọ̀ bí wọ́n bá ń gẹṣin nínú wa lónìí, wọn máa ní kọsẹ̀ rárá o. Lédè táwọn òṣìṣẹ́ Honeyland Montessori Agídìngbí fi jí mi lówùúrọ̀ tòní. Mo bá bi wọ́n léèrè wípé kí ló ń dùn wọ́n nínú, wọ́n sì fèsì wípé òní ní ṣọjọ́ bí ọ̀gá rere, ọ̀gá tó fi wà ṣẹwà, ọ̀gá tó tẹpá mọ́ṣẹ́, ọ̀gá tó níbẹ̀rù Ọlọ́run, ọ̀gá tó kó ní mọ́ra, ọ̀gá tó nírẹ̀lẹ̀ ọkàn, ọ̀gá tí fọ̀yàyà lọ pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀. Olúwatósìn aya Abigail Simon náà ni mo ń ké sí. Ọmọ òkú ti mí rìn òkú ayọ̀ òkú ọdún o. Ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ rẹ̀ láṣẹ Elédùmarè, ò nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́. Gẹ́gẹ́ bí mo ti sọ síwájú tẹ́lẹ̀ o, àwọn òṣìṣẹ́ tó mọyì ọ̀gá rere ló rán mi sí ọ. Àwọn òṣìṣẹ́ Honeyland Montessori Agídìngbí ló pè mí. Wọ́n ní Òkè Ayọ̀kú ti mọ̀ pé ènìyàn ire la fi ń júwe ènìyàn ire. Ọ̀gá wa Olúwatósìn ṣe ènìyàn